la ti ń bọ́ sí abala tá a ti máa ń gbàlejò àwọn aṣojú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lábẹ́ CP wa CP Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD àti alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CSP Ọmọlọ́lá Odòtọ́lá lẹ́yìn tí igbákejì wọn màmá wa DSP Afọláṣadé Olúwọlé wa ṣojú fún láàárọ̀ yìí níbi tá a ti máa gbọ́ àwọn àṣeyọrí àti ìgbìyànjú iléeṣẹ́ ọlọ́pàá láti máa dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn. Ẹ káàárọ̀ mà, ẹ bá wa kí àwọn aráalé mà. Ẹ káàárọ̀ sà, a kí gbogbo àwọn olùtẹ́tí sí wa nílé lóko àti níbi gbogbo tí ń tẹ́tí sí ìkànnì Family FM ní orúkọ Commissioner of Police Ogun State Command CP Lanre Ògúnlọ́wọ̀ PhD àti gbogbo management team lápapọ̀ àti iléeṣẹ́ alukoro ọlọ́pàá pátápátá òun ni a fi kíkí wọn jíṣẹ́ fún yín pé ẹ kú ọjọ́ mẹ́ta, ṣé àlàáfíà la bá yín. tó àlàáfíà ni àwa náà wà ń bí. ohun igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn màmá DSP Afọláṣadé Olúwọlé òun ni ẹ ti gbọ́ yìí gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí ní ọjọ́ mẹ́jọ. ẹ jẹ́ ká mọ̀ láàrin ọ̀sẹ̀ tàbí ká sọ pé láti ọ̀sẹ̀ tó lọ ti wá di àkókò yìí àṣeyọrí tí Ọlọ́run ti fún iléeṣẹ́ ọlọ́pàá ní eléwé ránṣẹ́. Ẹ ṣeun. Àwọn àṣeyọrí tí iléeṣẹ́ ọlọ́pàá Ogun State ti ṣe ó pọ̀, wọ́n á máa mú díẹ̀ wá nínú ẹ̀ torí pé ìmíì nínú wọn iṣẹ́ ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ẹ̀ tó jẹ́ wípé a ò ní fẹ́ tí ì sọ sí orí afẹ́fẹ́ nísìnyí. Lára àwọn tí ọwọ́ tó láti rí àwọn ọ̀gbẹ́ni méjì kan ní Ògìjò. Ohun táwọn máa ń ṣe tí wọ́n ní wípé wọ́n á gbé ọ̀kadà, wọ́n tún wọ mask sójú. So nífẹ̀ẹ́ ìgbà tó ilẹ̀ ò tí ì mọ́ tán yẹn làwọn máa ń ṣe iṣẹ́ láabi tiwọn. Wọ́n ní ìbọn toy gun kan lọ́wọ́ tó máa ń lò. So arákùnrin kan ni wọ́n dédé dá lọ́nà tí wọ́n gba fóònù ọwọ́ ẹ̀, wọ́n gba owó àpò ẹ̀, but orí mú wọn torí wípé arákùnrin yẹn ní ọkàn akin láti pariwo, ó dẹ̀ bùkánú wọn so. So ariwo tó pa yẹn ló ṣàjẹ́ kí àti ibi tó ti bùkánú wọn so sórí ìdúró ń bẹ̀ làwọn èèyàn fi dé bá wọn bẹ̀ tí wọ́n fi ràn lọ́wọ́, wọ́n fi rọ́wọ́ tó arákùnrin yìí àti ẹnì kejì tó ń jọ ń ṣiṣẹ́ ìwà ọ̀daràn wọn. Wọ́n bá toy gun lọ́wọ́ wọn, wọ́n bá mask tó ń lò, àti wọ́n ṣe tó máa lọ wọlé wọn wò gan oríṣiríṣi irinṣẹ́ ìwà ọ̀daràn ọ̀nà tún bá tí wọ́n kó wá sí iléeṣẹ́ ọlọ́pàá. So wọ́n wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ tí iṣẹ́ ìwádìí náà dẹ̀ ń tẹ̀síwájú. Ògìjò nìyẹn ti ṣẹlẹ̀ mọ́. Ní Ògìjò. Ní Ewu Olúwo, àwọn tí ó jẹ́ wípé transformer làwọn máa ń vandalize, àwọn yẹn lọ́wọ́ tó, àwọn méjì làwọn yẹn náà, gbogbo kébù nu transformer ni wọ́n bọ́ síbẹ̀ tí wọ́n mú, tí wọ́n já ọkọ̀ sínú àpò tó ń rù lọ kí ọwọ́ tó wọn. Àwọn náà wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá. Ní Odò Ògbólú, arọ́wọ́tó àwọn míì náà tí wọ́n jí ọkọ̀ Toyota Camry ẹnìkan jí gbé. Wọ́n jí mọ́tò ìgbé láti Victoria Island lẹ́kọ̀ọ́. Ibi tí wọ́n ti gbé lọ sọ́dọ̀ mẹkáníìkì kan ní Odò Ògbólú tí wọ́n ti ń dúnàdúrà pé kó bá wọn ta nǹkan kan. Ibẹ̀ ṣáà ni ara ti fu arákùnrin mẹkáníìkì yẹn pé báwo ni ó ṣáà ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu, báwo ni ọ̀rọ̀ mọ́tò yìí ṣe jẹ́, mbólẹ̀ ti gbé wá nǹkan kan, ìwé mọ́tò dà, gbogbo àwọn nǹkan tá a máa ń sọ fáwọn èèyàn pé kó máa farabalẹ̀ láti ṣe ìwádìí ẹ̀ kó tó di pa kówó wa lérí nǹkan láti rà. Kì í ṣe torí nǹkan mi ká má bàa ra ọjà ọ̀ràn ni. Ǹjẹ́ tí kì máa ṣe pé arákùnrin bá farabalẹ̀ láti béèrè gbogbo àwọn nǹkan tó béèrè lọ́wọ́ wọn yìí, òun á ti kówó kalẹ̀, àwọn èèyàn á ti lọ kó tó di pé wọ́n máa wá ká mọ́tò olè mọ́ lọ́wọ́. Ó jẹ̀bi ó jàre, kó tó di pé ó máa bọ́ nínú ẹ̀ á níbi tí ara ẹ̀ máa kù sí. Ṣùgbọ́n mẹkáníìkì ó jẹ́ ẹni tó jáfáfá. Ìyẹn ló ṣokùnfà bí Ọlọ́run ṣe ṣe tí kò fi kó sí ọ̀ràn tí ò mọwọ́ mẹsẹ̀ yìí. Àwọn VGN tó wà ládùúgbò ń bẹ̀ òun ni mẹkáníìkì tètè ya pè pé ẹjọ́ ẹ wá wo ohun tí òun rí o. Bàtà àwọn yẹn náà máa débẹ̀ tí wọ́n ṣàfi ọ̀rọ̀ wá àwọn arákùnrin lẹ́nu gbogbo tó ń sọ, ìṣe ló ń tà síra. Wọ́n ṣe mú wọn nìyẹn tó ń lọ fà wọ́n fún iléeṣẹ́ ọlọ́pàá lódò Ògbólú kan tó máa rí wípé nítòótọ́ wọ́n jí mọ́tò ìgbé yìí láti odidi ìlú Èkó náà ti jí mọ́tò ìgbé kan tó máa gbé bọ̀ fẹ́ wá tà ní Odò Ògbólú. Arọ́wọ́tó àwọn yẹn.
ní Ifọ̀ arábìnrin kan ní iléeṣẹ́ ọlọ́pàá rọ́wọ́ tó ní tóun ṣe ni wípé ó mú omi híhó omi tó wà lórí iná tí wọ́n ẹni tó gbómi kaná fẹ́ fi tẹ̀bà ìṣe ló dẹ̀ mú tó rọ lérí ìyàwó ẹ̀. ìtàn fẹ́ le. ìyàwó tán fẹ́ lé gbogbo ohun tá a máa ń bí léèrè bá ṣe bí léèrè tó kí ni ẹ̀ṣẹ̀ tí obìnrin yìí bá ṣẹ̀ kó o tó hu adúrún tó báyìí ní ìwà fún un kò rálàyé kan pàtó láti ṣe. àwọn tó wá jẹ́ mọ̀lẹ́bí wọn tí wọ́n mọ àárín wọn sọ pé kò sí nǹkan kan tó ń ṣe ju wípé owú yìí náà ni. owú ló máa fi mú omi tí ó ń hó lórí iná tó máa fi dàlù ọmọlàkejì ẹ̀ nítorí wípé wọ́n fẹ́ ilé ẹ̀. iléeṣẹ́ ọlọ́pàá rọ́wọ́ tó torí wípé ó nálàyé láti ṣe níwájú ilé ẹjọ́ ohun tó rí tó máa fi dánmi híhó lu ẹni ẹlẹ́ni kì í ṣe wípé nínú ilé wọn gan nìkan yìí ti ṣẹlẹ̀ o. ìyàwó yìí wà ó lọ sílé ẹ̀gbọ́n ọkọ wọn kan ibi tán ti jókòó tán ti ń sọ̀rọ̀ láwọn ọmọgbà tó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ dẹ́gbẹ́ ojú wíńdò ganan ló bá da omi yẹn sí arábìnrin lára gbogbo apá omi híhó yẹn ló gbogbo fèsì apá kan fèsì báyìí ló bó débi apá gbogbo ẹ̀ tó bó yànnàyànnà. so arábìnrin tán ní kò sí ní tó ń ṣe ju owú jíjẹ yìí lọ. so báyà owú yẹn náà ló máa lọ fi dìfẹ́ǹdà rẹ̀ tó bá dé iwájú adájọ́ òun náà wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́lọ́wọ́ báyìí. ní a sọ̀rọ̀ arábìnrin kan rí lórí ètò ń bí ta ni ó ń run baby factory ní Mòwe. so kéèsì yẹn ó jẹ́ èyí tí ó kẹnu gan ó ní àwọn ẹ̀ka tó pọ̀ díẹ̀ débi wípé iṣẹ́ ìwádìí yẹn lára àwọn result ẹ̀ tún ṣẹ̀ṣẹ̀ jáde ní ọ̀sẹ̀ tó kọjá yìí. torí lára àwọn tí a ká mọ́ agbègbè arábìnrin obìnrin kan àti ọkọ ẹ̀ àwọn dẹ̀ sì ń claim wípé sẹ́ẹ̀ àwọn làwọn ní ọmọ tí a bá lọ́wọ́ wọn ọmọ bíi ọmọ oṣù 6 ẹ bá rántí bí ọ̀rọ̀ yẹn ṣe lọ́ngbà yẹn arábìnrin iṣẹ́ ìwádìí kan òun ló lead iléeṣẹ́ ọlọ́pàá dé ibi tí arábìnrin yìí wà nígbà tí wọ́n máa mú ẹ̀sùn pé ẹ̀sùn ìjínigbé ìjí ọmọ kékeré gbé òun ni iléeṣẹ́ ọlọ́pàá ń ṣèwádìí ẹ̀ kẹ́ni tí wọ́n rọ́wọ́ tó arákùnrin tán rọ́wọ́ tó gẹ́gẹ́ tó jẹ́ gẹ́gẹ́ bí suspect òun ló wá júwe pé arábìnrin ló ń ta ọmọ fún. nígbà tó máa dé ibi tárábìnrin yìí wà wọ́n bá àwọn ẹlòmíín náà pẹ̀lú ẹ̀ lára àwọn tó bá pẹ̀lú ẹ̀ ni wọ́n ti báyìí tó gbé ìkókó dání. ìgbà tí iṣẹ́ ìwádìí ń tẹ̀síwájú la wọ́n tún wá rí wípé ó níbi tó ń lò fún baby factory tó ní sí Mòwe so ó máa ń ra ọmọ ó máa ń ta ọmọ iṣẹ́ nǹkan tóun ń ṣe nìyẹn yàtọ̀ sí rírà títà àwọn ọmọ kéékèèké ó tún wá kó àwọn ọ̀dọ́bìnrin sí ibi tó fi ń ṣe baby factory yẹn ibi pé àwọn yẹn kàn wà níbẹ̀ ó kó wọn wá láti different states àwọn yẹn kàn wà níbẹ̀ tó bá di anytime tó bá fi á kó àwọn ọkùnrin wá fún wọn àwọn ọkùnrin yẹn á bá wọn lájọṣepọ̀ tí àwọn ọmọ yẹn á fi lóyún gbogbo àwọn ọmọ àwọn teenagers ni o àwọn 17, 18, 19 of years of age so àwọn ọmọ yẹn á fi lóyún wọ́n bá lóyún wọ́n á bí ọmọ á dẹ̀ gba ọmọ yẹn lọ́wọ́ wọn á tún tà gẹ́gẹ́ bí òwò tí òun yàn láàyò so lára àwọn tí a bá ọmọ lọ́wọ́ ẹ̀ ní àkàtà arábìnrin yìí nígbà yẹn tí a fọ̀rọ̀ wá lẹ́nu wò tó ní láyésẹ̀ òun lòún bí ọmọ òun ni iṣẹ́ ìwádìí tẹ̀síwájú débi wípé ṣáà lọ ṣe DNA result DNA jáde ìgbà tí result máa jáde ó fi hàn wípé kì í ṣe arábìnrin bẹ́ẹ̀ ni kì í ṣe arákùnrin ló ní ọmọ so wọ́n á lọ ṣàlàyé èyí tó kù níwájú adájọ́ lórí wípé àwa ti rí already pé kò ń ṣèwọ ló ní ọmọ ìṣe pẹ̀lú gbogbo ìwádìí táyé iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe so far ṣùgbọ́n ṣe ló ṣàkagídí borí but for the benefit of doubt ẹ̀rí ni ọlọ́pàá máa fi ṣiṣẹ́ documentary evidence professional evidence gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ló jẹ́ tẹ̀síwájú láti pé kán lọ ṣe DNA now ọ̀rọ̀ ti dé gbangba wálíà òdìlé ẹjọ́ tó ti lẹ́lẹ́rìí so ìyẹn bẹ́ẹ̀ ní Ògèrè arọ́wọ́tó arákùnrin kan ìyẹn náà ọ̀kadà ló jí gbé
ó jí ọ̀kadà yìí gbé nípẹ̀rù ó wá ń gbé lọ ibi tó ti fẹ́ máa gbé sá lọ. Àwọn tó wà ní patrol ní ògèrè àwọn yẹn ni wọ́n dá dúró. láwọn ọlọ́pàá. Bí wọ́n ti dá dúró ó dẹ̀ play smart kò tiẹ̀ kò gbọ̀n kò ṣe bí wípé ó lè lóhun. Níṣẹ́ ló bẹ àwọn ọlọ́pàá yẹn pé kàn jọ òun gbàgbé ìwé sílé ni ìyẹn ìwé ọ̀kadà tán béèrè lọ́wọ́ ẹ̀ òun gbàgbé ẹ̀ sílé ni òun kánjú jáde nílé ni òjò kóun kó dání kánjọ kóun sáré lọ kóun lọ kó wá bọ́kùnrin yìí ṣe lọ nìyẹn o òun fẹ́ lọ kówé ọ̀kadà wá ló bá fi ọ̀kadà lẹ̀ ló bá lọ. ó tó dé àwọn ọlọ́pàá tó wà lẹ́nu iṣẹ́ nígbà táwọn dẹ̀ máa close tí wọ́n rí kó dé wọ́n ṣàgbé ọ̀kadà wọ́n gbé lọ sí station wọ́n make entry wọ́n gbé sí station bẹ́ẹ̀. Ọjọ́ kẹta lẹ́ni tó ní ọ̀kadà yìí ló dé station tóun fẹ́ wá report pé kán gba òun wá ọ̀kadà òun. Nǹkan tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ eléyìí ni wípé tó bá jẹ́ wípé arákùnrin ìyẹn tó ní ọ̀kadà tó bá jẹ́ wípé ní pàtó tí nǹkan yìí ṣẹlẹ̀ ló ti fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí pé ọ̀kadà òun sọnù òun wá o ẹni tó play smart pé òun fẹ́ lọ kówé wá yẹn ṣe mọ̀ pé kò ní lè lọ bó ṣe lọ mọ́ àwọn ọlọ́pàá yẹn lọ́wọ́. So nǹkan tá a fẹ́ sọ gbà wá nímọ̀ràn ní wípé ẹjọ́ a gbàdúrà pé kí dúkìá ẹnìkankan wá ó sọnù ṣùgbọ́n in case anything báyìí bá ṣẹlẹ̀ ó má jẹ́ ká máa fi jáfara láti pé ká fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí wípé bá tètè fi tó wọn létí àwọn náà ti take note nọ́mbà ọ̀kadà yẹn wọ́n á ti take note gbogbo àwọn nǹkan tó bá yẹ kán béèrè nípa ọ̀kadà yẹn wọ́n á ti mọ̀ sọ́dà tó máa kófìrí ẹ̀ níbì kan wọ́n á lè tètè mọ ohun tó yẹ kán ṣe gẹ́gẹ́ bó ṣe yẹ kán ṣe wọ́n á yẹ kán ti ní report beforehand pé wọ́n wárò ọ̀kadà báyìí ni bọ́kùnrin ṣe kó sí wọn lọ́wọ́ kò ní lè yọ lọ bó ṣe yọ lọ pé òun fẹ́ lọ kówé wá yẹn torí a máa ti mọ̀ wípé ọ̀kadà tí wọ́n report pé wọ́n wá òun lélẹ̀ sọ ẹjọ́ ẹ má jẹ́ kí a máa jáfara láti report tí nǹkan kan bá ṣẹlẹ̀ láti jẹ́ ká tètè jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá kan máa gbọ́ sí i. Ìkan tí màá tún wá fẹ́ fi kún kí n tó dánu dúró ni ti arábìnrin kan tí arọ́wọ́ tó ní àgọ́ òwòye. Ìṣòwò àwọn Ìjẹ̀bú lónìí o. Ní tóun ṣe ń titi ẹ̀ ni wípé ó pa ọkọ ẹ̀. Bọ́n ṣe yẹ kí wọ́n ní àfẹ́sọ́nà ni but àwọn èèyàn ṣáà ti mọ̀ wọ́n pé wọ́n ń fẹ́ra wọn. Ní ẹnìkan tó ń jọ ń gbélé olólùfẹ́ ṣàdédé bẹ̀rẹ̀ sí ní gbọ́ ariwo ìjà ní òru ọjọ́ náà. Ìgbà tí ariwo yìí ṣáà ń pọ̀ ju bó ṣe yẹ lọ ló ń bá ní kóun yọjú sí wọn. Nígbà tó máa dé yàrá ọ̀dọ̀ àwọn ẹni òun ti bárakùnrin nínú àgbàrá ẹ̀jẹ̀ tó ti wà nílẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní bleed. Bí yẹn ṣe fariwo ta ni ẹ pé kán gbà òun ṣá ó di pé ọlọ́pàá gbọ́ sí i. Nígbà tó ọlọ́pàá máa fi débẹ̀ gbé arákùnrin pé kán dù kán ṣe kán mọ̀ kò bá mọ́ arákùnrin yìí ó ṣaláìsí. Ǹjẹ́ ìwọ obìnrin kí ni nǹkan tó dé kí lẹ́jọ́ fà débẹ̀ ó ní òun ò mọ̀ọ́mọ̀ pa òun kàn taari ẹ̀ ni bó ṣe dé lọ́jọ́ yẹn lóru ọjọ́ yẹn bó ṣe dé ó ti mọ tí ó ti yó bó dẹ̀ ṣe dé ló bá ní ǹjẹ́ kó jẹ́ káwọn jọ lájọṣepọ̀ ló ń bá dẹ̀ ní òun ò ṣe pé ó wo mú òun nǹkan kan nìyẹn bá fi ga lọ́rùn mọ́lẹ̀ ló bá ga lọ́rùn mọ́lẹ̀ tó fẹ́ máa fi tipá bá òun ní àjọṣepọ̀ pé òun kàn taari ẹ̀ ni òun ò mí ní láti pa ìyẹn la fi ń sọ fún wa wípé ìbẹ̀rẹ̀ ìjà òun lèèyàn lè mọ̀ o sẹ́ni tó lè sọ bí tó máa parí sí. Gbogbo ohun tó bá ti máa do ní fàákájà tó bá ti máa do ní ìjàkadì ẹjọ́ ẹ jẹ́ ká máa yẹra fún o. Jẹ́ kí arákùnrin kó mọ̀ àbí kó ti lẹ́yìn sọ fún lọ́jọ́ yẹn pé ibi tí ọ̀rọ̀ yìí tó lè já sí ni ṣé kò ní ti rọra fi arábìnrin yẹn lẹ̀ bó ṣe ní kò sáàyè tó bá ní kò sáàyè lénìí àyè lè wà lọ́la ó lè wà lọ́jọ́ mi kó ti rọra fi sílẹ̀ kó má ti gba èṣù láàyè ní ìsìn báyìí òun ti jọ́ lọ́hún nípè arábìnrin náà òun náà ó ti wà ní akóló ọlọ́pàá tó bá ṣe a máa fojú ẹ̀ bá lé ẹjọ́ tó bá wo ibi tí ọ̀rọ̀ àwọn méjèèjì ibi tó lọ já sí torí ọ̀rọ̀ tí ò yẹ kó tó ọ̀rọ̀ ẹjọ́ ká máa yẹra fún gbogbo ohun tó bá ti ní ṣe
pẹ̀lú ìjàkadì pẹ̀lú pé à ń jà à ń gbára wa à ń taari ara wa kò sẹ́ni tó mọ condition tẹ́nì kankan wà o tí nǹkan bá dẹ̀ ti di pé ó ti do níjà nígbà míì ìbínú kò mọ̀ pé olówó àwọn ò lẹ́sẹ̀ ńlẹ̀ ẹ̀yìn ọ̀yẹ́ gan ó lè ti overreact kó ti ṣe nǹkan yẹn tán kójú tiẹ̀ náà kó tó ká pé kí wọ́n á ní tó ń ṣe gbogbo gbà yẹn dẹ̀ ní ẹ̀pà ò burú mọ́ ọlọ́run ò ní jẹ́ ká ṣìṣe o. àmín. bí ọdún ṣe ń sún mọ́lé tá à ń wo ọdún lọ́ọ̀kan yìí ọdún ayọ̀ ní gbogbo wa ó ṣe. àmín. jẹ́ ká ṣọ́ ara wa ká ṣọ́ gbogbo ohun tá a bá ń ṣe o. tó ẹ ṣe alukoro ohun igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn màmá DSP Afọláṣadé Olúwọlé ohun wọn ni ẹ ti gbọ́ yìí lórí ètò sàn láàárọ̀ yìí ní Family Radio 88.5 nílùú Abẹ́òkúta lórí àṣeyọrí ti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ CP wa ọ̀gá Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD ohun wọn lè ti gbọ́ nípa àṣeyọrí tí wọ́n ṣe ṣùgbọ́n alukoro mo ní ìbéèrè kan sí méjì àkọ́kọ́ lórí ti àgọ́wò ètò ìṣẹ̀lẹ̀ tí arábìnrin kan tẹ̀lé òun ló wà nídìí ikú tó pa ọkọ ẹ̀ alukoro bóyá nínú ìwádìí àwọn ọlọ́pàá bóyá ó fi hàn yìí pé ìṣe ni obìnrin yìí ti ọkọ ẹ̀ lóòótọ́ tàbí bóyá wọ́n rí àpá pé bóyá ogun ní nǹkan ni tàbí bákan ǹjẹ́ ẹ̀rí eléyìí farahàn mà ìyẹn ni àkọ́kọ́. bẹ́ẹ̀ni nígbà tí àwọn ọlọ́pàá máa débẹ̀ wọ́n bá àfọ́kù ìgò níbi tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ wọ́n bá àfọ́kù ìgò then ẹni tó dédé tíyàn kásẹ̀ ní pé títàdé tó taari ẹ̀yẹn nìkan náà ni ó ṣekú pa ẹni yẹn kò yẹ kẹ́jẹ́ ò pọ̀ tó bẹ́yẹn wọ́n ní gbogbo inú yàrá yẹn ló kún fún ẹ̀jẹ̀ tó tu ẹ̀ tún ń ṣàn jáde kúrò nínú yàrá kan ẹ̀jẹ̀ yẹn pọ̀ gan wọ́n dẹ̀ rí àfọ́kù ìgò ní scene of crime níbi tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ lẹ́yìn tó túmọ̀ sí wípé ó ṣeé ṣe kó jẹ́ pé ogun ni nígbà tí a bá gbé lọ sí wọ́n ti gbé lọ sí hospital already wọ́n á ṣe autopsy so doctor á fìdí ẹ̀ múlẹ̀ nǹkan báyìí ló ṣe kó pa ẹni. ẹ ṣe alukoro ìbéèrè kejì ni nípa ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ ní ti ẹni tí ó fẹ́ lọ ta mọ́tò o rò pé ní odò Ògbólú àbímà èyí tó fẹ́ lọ ta mọ́tò tí mẹkáníìkì yẹn mi ò mọ bí tẹ́lẹ̀ mo ti wá gbé bí tẹ́lẹ̀ yẹn ti ṣẹlẹ̀. Victoria Land ló ti jí mọ́tò yẹn gbé wá fẹ́ tà ní odò Ògbólú mẹkáníìkì yẹn ló wá wòye wípé ara fún. alukoro tí mo wá fẹ́ béèrè ni wípé ṣé mo pé lẹ́yìn rẹ̀yìn tí ọ̀rọ̀ bá kú lọ́dọ̀ ọlọ́pàá yóò lọ sílé ẹjọ́ kò sí ẹ̀wọ̀n tí wọ́n lè dá fún arákùnrin kò lè já síkú yóò padà bọ́ ńbẹ̀ náà ni irú mẹkáníìkì ṣé kò lè sí ewu fún kó sí bí reprisal attack pé ìwọ ló jẹ́ kí ọwọ́ ọlọ́pàá tó mi mọ́sù tí ó ti fojú hàn pé mẹkáníìkì ló wà nídìí bí àṣírí ṣe tú. kò lè sí reprisal attack kan torí pé mẹkáníìkì ò attack ẹ̀ òun gangan ló fẹ́ ṣàkóbá fún mẹkáníìkì yẹn gbọ́n mọ́ lọ́wọ́ ni torí pé tó bá jẹ́ wípé ńṣe ló ti ta mọ́tò yẹn fún tóun ti gbowó tó ti lọ tí ìwádìí wá padà lead àwọn ọlọ́pàá débi tí mọ́tò yẹn wà tán ká mọ́ mẹkáníìkì lọ́wọ́ kí mẹkáníìkì kó tó rí àlàyé ṣe wípé òun rà ní àti wípé wọ́n lè má rí ẹni tó wá tà fún yẹn wọ́n lè má rí mọ́ ó lè ti sá lọ tèfètè ẹ wo ibi tó ti wà bóyá gan kì í ṣe Victoria Land yẹn gan ló ń gbé bó jẹ́ pé iṣẹ́ ibi náà ló gbé lọ síbẹ̀ bóyá bó ṣe ń ṣí kiri ìlú kan sí ìlú míì nìyẹn so kò sí nǹkan kan fún mẹkáníìkì láti bẹ̀rù kò sí nǹkan kan tó lè fi ṣe lóòótọ́ wọn lè dájọ́ ọkú fún un but wọn báyìí tó máa lọ ṣe yẹn náà tó bá jẹ́ ni tí ó sì ní nǹkan láti fi lé ayé ara ẹ̀ ṣe á mọ̀ wípé kò sí nǹkan kan tí mẹkáníìkì yẹn ò kó bá òun rárá òun fún rẹ̀ òun ló kó bá rẹ̀ tó dẹ̀ tún wẹ́n tó tún fẹ́ fi kúnra ọlọ́run ló yọ mẹkáníìkì tí ò jẹ́ kó lárí mọ́ kò sí nǹkan kan tó lè fi mẹkáníìkì ṣe. ẹ ṣe alukoro ẹ̀yà kọjá sẹ́ka polówó ọjà ń gbà bá padà dé ètò tẹ̀síwájú. igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn nígbà yìí a máa ṣojú òpólẹ̀ fún ara létẹ̀ ní ìbéèrè kan tàbí omi tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ wọn nọ́mbà tí máa ẹ lè fi ìbéèrè yìí náà. hello hello. fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń tẹ aago ránṣẹ́ sórí ẹ̀rọ ayélujára wa ẹ káàárọ̀ o ẹ bá wa fara dà. ọmọ àdàgbà ẹ ṣeun kíjà láàlú ẹ ní ìdààmú àṣẹ ló dùn ọdẹ kí àwa náà tún wà níbẹ̀ ọlọ́run bàbá àfiṣọ́ ẹ̀ṣọ́ yín torí pé àtẹ̀yìn náà tí ẹ̀ ń sọ̀rọ̀ àtàwọn ìyá wa iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ tó lágbára ni àfi kábẹ́ lọ́hùn ọlọ́run àfiṣọ́ ẹ̀ṣọ́ yín ẹ̀ nìkan sọ́wọ́ àfa sàmọ́ọ̀dì yogun mi láti Arẹ́gbà. bí èso fẹ́ bí lọ́wọ́ àwọn ìyá wa ni pé ìmọ̀ràn wo ni wọ́n fẹ́ gba àwọn obìnrin àtàwọn ọkùnrin náà àti obìnrin sẹ́mọ̀ ọkùnrin náà ló máa lọ fẹ́ yàwó
ó mọ̀ pé tó fẹ́ fẹ́ lù mí tó fẹ́ sẹ́ni tó máa lọ fẹ́ ó lè jẹ́ ẹni tó jẹ́ òjòwú èèyàn òjòwú tẹ̀lé kò sí tí ò lè bàjẹ́ ìmọ̀ràn lè fẹ́ gba àwọn obìnrin lójó lójó òwú àwọn ọkùnrin yẹn tó ń lọ fẹ́ yàwó náà kí ni mọ̀ràn yín sí wọn níjọ́ kan òjò ń rọ̀ èmi ò mọ̀bìnrin yẹn rí o níwájú ọlọ́run àti èèyàn lábẹ́rẹ́ ọkùnrin bá fẹ́ yàwó lé mi lórí kò sí tó lè ṣe fún ṣẹ́wọ̀n kó jòwú ni nínú àwọn yẹn ń ba nǹkan jẹ́ ni ẹ ṣe mà. ìmọ̀ràn tí màá lè fẹ́ fún àwọn obìnrin ni wípé ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ torí pé látàyè báyé ó ní ọkùnrin tí ń fẹ́ ìyàwó méjì náà tí ń fẹ́ mẹ́ta náà tí ń fẹ́ mẹ́rin nítòótọ́ àwọn àgbàlagbà máa ní òrìṣà jẹ́ ní pé méjì obìnrin wọ́n ní kò dénú àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni mà. ṣùgbọ́n wọ́n tún máa ń sọ náà pé títúláàsì bá lóun ó jókòó tí wọ́n bá ní kò sáàyè ó ṣeé ṣe kó gbé àpótí ẹ̀ sí gangan mú ẹ̀ tí ò dẹ̀ sí nǹkan kan tó fẹ́ ṣe sí i. ó ní wípé nígbà tí ó ti jẹ́ wípé ohun tí society wa fi àyè gbà ni ohun tí àwọn ẹ̀sìn kan fi àyè gbà ni ẹ jẹ́ ká wà obìnrin ká wàásù fúnra wa. ó lè má dénú ó lè má fẹ́ gbọ́n ní ọ̀gbọ́n tó bá ti jẹ́ wípé ibi tí orí pín ẹ sí nìyẹn tọkọ bá ti sọ wípé àfi kóun ó fẹ́ ìyàwó mi ó wàásù fúnra ẹni torí wípé báyìí ni wọ́n ṣe nǹkan mi kò sẹ́yìn téèyàn kọ́kọ́ lè ṣe sí i wàá jáporo wàá kàn tún máa nira ẹ lára ni the earlier the better kó kókó ya tètè gbà sí kámú kí wọn náà kó lè fi fọkànbalẹ̀ ṣe ilé ayé ẹ kó lè fi fọkànbalẹ̀ ṣe yá àwọn ọmọ ẹ torí ẹni tí ó bá lọ fi ìgbóná ra ọlọ́run bá arábìnrin tí a sọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ ní Ifọ̀ yìí ọlọ́run bá ṣe nítorí wípé ó mọ níwọ̀nba pé ìwọ̀nba tá a dẹ̀ ń sọ yẹn náà ó dàpá sóbìnrin yìí lára o ṣùgbọ́n nǹkan tí ó fi mọ níwọ̀nba ni wípé kò mú ẹ̀mí dání jẹ́ mọ̀ pé a ti sọ̀kan lórí ètò yìí rí tó jẹ́ pé níṣẹ́ lóbìnrin yẹn ló da petrol sí ìyàwó ẹ̀ lára tó dẹ̀ fi iná sí bóyá last year àbí year before last tó dẹ̀ fi iná sí obìnrin yìí dẹ̀ jóná láti orí dé ẹsẹ̀ ó ṣe bí ọ̀sẹ̀ kan lọ hospital kó tó di wípé pàpà ṣaláìsí so tó bá lọ jẹ́ pé nǹkan tó lọ la ẹ̀mí lọ ẹni tó pààyàn ṣóun náà ṣó máa rí ojú láti fi ṣèyàwó fún ọkọ yẹn mọ́ ṣó máa rójú láti fi ṣèyá àwọn ọmọ ẹ̀ nínú kan dájọ́ ọkú fún un àbí kó wà lẹ́wọ̀n gbére so kí ló náà gain gbogbo irú àwọn nǹkan báyìí la gbọ́dọ̀ máa pe làákàyè wá sí ká tó máa gbégbèsè kankan tó ń bá fẹ́ yàwó lẹ̀ ìwọ kọ́ làkọ́kọ́ ní tó máa kọ́kọ́ fẹ́ yàwó lé ìwọ ọ̀dẹ̀ kọ́ ni ó máa last ó wu ọkùnrin yẹn kó ṣe títí ẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ náà palẹ̀ ara ẹ̀ mọ́ pákéjì ara ẹ̀ máa tọ́jú àwọn ọmọ ẹ̀ múra sí iṣẹ́ ẹ̀ àtẹ́lẹwọ́ yín ni kì í tán níyẹn tí kì í bá ti ń ṣe wípé ńṣe ló kó gbogbo bùkátà ilé ayé ẹ̀ lórí ọkùnrin yẹn pé òun ló gbọ́dọ̀ máa gbọ́ tó oníṣẹ́ ẹ̀ lápá wọ́n fẹ́ yàwó lé ẹ̀ it's not the end of life wàá continue ayé ẹ̀ wàá wà okay wàá máa ṣètọ́jú àwọn ọmọ ẹ̀ wọ́n dẹ̀ fẹ́ yàwó lé ẹ̀ àwọn ọkùnrin náà ìmọ̀ràn tá a máa tún gba àwọn náà ni wípé káwọn náà máa gbìyànjú láti má máa ti torí wípé wọ́n fẹ́ yàwó tuntun kán wá abandon ìyálé ìyẹn náà lè fa ìkanra àwọn ẹ̀sìn tó fààyè gba wípé kí ọkùnrin lè fẹ́yàwó púpọ̀ àbí ó lè fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin ó sọ ó là wípé ó gbọ́dọ̀ máa ṣe déédéé láàrin wọn ìyẹn ni pé kò gbọ́dọ̀ fi kan kẹ́ ìkan ìwọ ọkùnrin tó bá mọ̀ wípé agbára ẹ̀ ò tí ì káyàwó méjì má ti fẹ́ tó bá dẹ̀ mọ̀ pé ó fẹ́ fẹ́ make sure pé ó ṣe tán láti lè ṣe déédéé láàrin wọn má fi kan kẹ́kan má torí pé ó ti fẹ́ tuntun kó wá ignore èyí tó ti wà nílé gbogbo àwọn nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ gbára wa ní àmọ̀ràn ká má bàa ṣe àkóbá fúnra wa. ẹ ṣeun ọ̀rọ̀ rẹ ti gbọ́ yẹn láti ẹnu gbàgede àlùkòrò fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn DSP Fọláṣadé Olúwọlé wọn ní kò jẹ́ tuntun pé èèyàn fẹ́yàwó méjì mẹ́ta provided tí ó bá ti lè ṣe déédéé láàrin wọn àwọn ọkùnrin náà wọn kì wá nílò àbí pé tó bá ń kó wọn lè ṣe déédéé àgbàyàwó afẹ́yàwó kò jẹ́ tuntun ṣọ̀gbọ́n gbà títí ó gba ọya lọ́wọ́ Ògún lákàáyé àbọ̀ mọ̀ pé ọya Ògún ló kọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀ kó tó di aya Ṣàngó tó ẹja kọjá sí kàkúrò ọjà padà mú tẹ̀ ránṣẹ́ bí nẹ́tíwọ̀kì wa bí ó ṣe. pẹ̀lú ẹgbẹ́ ètò ẹ̀kọ́ ojúmọ́ sà. mo kí yín Ọlọ́run jẹ́ ká fi lé iṣẹ́ àṣemọ́ mo dẹ̀ kí ìyàwó àmì àṣìta àbọn àtìbọn tó déédéé yín àtìtọ́ déédéé yín Ọlọ́run ìjọ bá wọn. orúkọ tèmi ní Ọ̀gbẹ́ni Wáídì Àgbàkí láti gbolo onídé ìbéèrè tèmi fẹ́ béèrè ni pé
ṣé ẹ̀wọ̀n ayé àtijọ́ ti yàtọ̀ sẹ́wọ̀n àsìkò yìí ni? Torí láyé ìgbà kan tẹ́nìkan bá lo ẹ̀wọ̀n ìwọ̀n ọdún mẹ́ta kò ní jọ̀yàn o, ọdún mẹ́rin gan kò ní jọ̀yàn. Torí ọ̀rọ̀ tí màmá wa sọ ń bẹ̀ ń pa mẹkáníìkì tí ọmọ ọ̀dọ̀ àgbà fi ń béèrè pé ṣé tẹ́ni ẹ bá dé ṣé kò lè lọ ṣe rìfásà. Nígbà kan téèyàn bá lo ẹ̀wọ̀n ọdún márùn-ún gan àti rin ẹ̀ gan alágbára. Ṣé lèèyàn máa wò bí ọmọ tó ní ikú aṣọ́pọ̀ àbẹ̀ni tí kò ló ń jẹjẹ. Bọ̀dísì kéèyàn tẹ̀wọ̀n dé kó má sí lóṣù mẹ́fà ó tún ti máa dágudu láàrin ìgboro. Bóyá ìtọ́jú tọ́dẹ̀ ń fún ọ ní ọgbà ẹ̀wọ̀n ó tún ti lé kan tí mi ò kò yé mi ìyẹn lè fẹ́ bèrè o. tó bá dá ẹ̀wọ̀n fún yàn ó ní fi ṣe pẹ̀lú irú ẹ̀sùn tán fi kàn kó tó di pé wọ́n gbé lọ sílé ẹjọ́ kó tán dájọ́ kó tó dá ẹ̀wọ̀n yẹn fún. Ó lè jẹ́ oṣù mẹ́ta náà dá fún, ó lè jẹ́ oṣù mẹ́fà, ó lè jẹ́ ọdún kan, ó lè jẹ́ ọdún méjì, ó depend lórí irú ẹ̀sùn tán fi kàn. Now ẹni tó bá wá jẹ́ ẹni tí ó ní làákàyè á mọ̀ wípé kán yọ ọdún méjì àbọ̀dún kan kúrò nínú nǹkan téèyàn fẹ́ lò nílé ayé. Tó bá jẹ́ ẹni tó ní làákàyè tó ní mọ̀ nǹkan tí òun wálé ayé wá ṣe á mọ̀ wípé waste of time ni. Ìtò fi lọ síbẹ̀ yẹn tó fi dé yẹn nǹkan tíbẹ̀ yẹn wà fún ni wípé láti fún ẹni yẹn láǹfààní àti ronúpìwàdà. Ọgbà ìtúnwọ̀n ẹ̀dá ṣe òun náà ń pè nísìn láti lè jẹ́ kó ronú sí nǹkan tó ṣe tó gbé débẹ̀ yẹn pé ká lóun bá dẹ̀ ṣe nǹkan yìí ni o òun bá má sí nípò tó ń wà ẹ̀. Láàrin ìgbà tó fi wà níbẹ̀ yẹn ó ní nǹkan táwọn ẹgbẹ́ tó wà nílé wọn tó ní freedom wọn ó ní nǹkan tó ti gbé ṣe. So ó yẹ kóun náà kó ti fi rorí kó ti fi tún èrò ara ẹ̀ pa tó fi jẹ́ pé ìgbà tó bá máa fi jáde ńbẹ̀ yẹn kò yẹ kán bá nídìí ìwà pátá àbí ìwà jàgídíjàgan kankan mọ́. Ṣùgbọ́n ẹni tó bá wá jẹ́ wípé lẹ́yìn tó lọ tó dé ó tún wá lọ mú ìwà ọ̀daràn míì hù ẹ ti máa mọ̀ pé ilé habitual criminal ló máa ń pe irú wọn láti sọ pé irú ilé ó prefer ọgbà ibi tó ti ń bọ̀ yẹn ju pé kó wà nínú ilé ara ẹ lọ. Ló fi jẹ́ wípé níwọ̀n ìgbà tó bá dé tó bá tún hu ìwà ọ̀daràn míì òfin fààyè gbà pé kán tún rọ́wọ́ tó kán tún charge sí court padà. Tó bá dé ẹ̀mẹ́wàá olóńdé tó tún hùwà mí kan tún wọ́n á tún máa dá padà síbẹ̀ ni ó wá níbi tó máa dé níwájú adájọ́ kan tó mọ tó máa fi ṣe solution ọ̀rọ̀ ẹ̀. So wípé ó lọ ó dé ó wá tún hùwà pátá mi kò ní nǹkan kan fi ṣe pẹ̀lú àwọn aráàlú ká máa wò wípé àbí ká máa bẹ̀rù ẹ̀ àbí ká máa ṣojo pé torí pé kinní kan rárá o. nǹkan táwọn tiẹ̀ ń gbìyànjú àti sọ pé nígbà kan tí èèyàn bá lọ bẹ̀ wọn tó dé pé wọn kì í pé dé ṣùgbọ́n nísìnyí tó bá dé ṣe lọ́tún máa ń dán láwọ̀ bóyá ìtọ́jú tó ń dẹ̀ fún wọn bẹ̀ ti yà lára ọ̀tọ̀ bóyá ti increase ẹ̀ kúrò ní double 2 portion. sọ́ni kan lọ pa wọ́n lóhùn ni. lórí ẹ̀ náà the same thing náà ni pé ẹni tó bá ní làákàyè kò sírú ìgbádùn tó fẹ́ máa rí nínú ọgbà ìtúnwọ̀ ẹ̀dá ṣe tó fẹ́ dàbí kó wà nínú ilé ara ẹ̀ kó jí lásìkò tó fẹ́ jí kó sùn lásìkò tó fẹ́ sùn kó lọ síbi iṣẹ́ òòjọ́ ẹ̀ kó mọ iye tó máa pa sápò ara ẹ̀ kò sí nǹkan téèyàn lè fi freedom kò sí nǹkan téèyàn lè fi wé. So bá yẹ pé ẹni tó bá wà lọ́bẹ̀ tí ọkàn ẹ̀ wá sò balẹ̀ ńbẹ̀ tó wá padà dé nítorí wípé ibẹ̀ yẹn dùn mọ́ tó tún wá hùwà mí kán jẹ́ kán tún dá padà síbẹ̀ bóyá kókó kó lọ máa gbọ́hùn pátápátá káwọn aráàlú kán dẹ̀ lè ní ìsinmi jù bẹ́ẹ̀ lọ. tó ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yìí o ẹ̀kúnrẹ́rẹ́ ni alukoro fi ìbéèrè òun ṣe ẹ jẹ́ ká tó wẹ́lò mí lórí ìlà. hello sir. ẹ kojúmọ́ sá o. ojúmọ́ aláyọ̀ ló sọ. àsọlúwa ṣẹ́gun láti abíọ́lá wo. àgbọ̀ yìí sà. mo kí igbákejì alukoro wa àti bàbá wa tó ń ṣètò làákàyè yóò ní kúrú lórúkọ jésù yóò sì dára fún yín. ẹ̀dọ̀ ìbéèrè méjì kan ló ń jà gbùdù lọ́kàn mi ni mo lérò pé ó ṣẹlẹ̀ sí àwọn èèyàn mi kan láàrin ọ̀sẹ̀ ìkan ṣẹlẹ̀ sí èmi ìkan ṣẹlẹ̀ sí èèyàn mi kan mo dẹ̀ fẹ́ àyè ní kíkún lórí ẹ̀ mà. ìbéèrè àkọ́kọ́ ni wípé ẹnìkan pè mí bí ọmọ ló jẹ́ fún mi tó sọ ọ̀rọ̀ cooperative ò ṣe cooperative ni ó dúró fún èèyàn ní cooperative ó jẹ wọ́n lówó wọn wá tí ìsanwó yẹn wọ́n ti wá lẹ́ẹ̀kan rí tí wọ́n wá pé òun tó dúró ó jẹ́ pé ó kan èmi bíi pásítọ̀ tí mo wá jáde láti dá sí èlò ló jẹ gbéwò orúkọ tẹ́ náà kọ wá wọ́n gbéwò yẹn jáde mo wo orúkọ tó wà ńbẹ̀ kò sọ orúkọ ọmọ ọ̀dọ́ mi tí wọ́n sọ yẹn ńbẹ̀ at the end of the day àwọn tó wá tó léwájú wọn wá ń dáhùn pé ẹni tó mú wọn wá ń sọ pé òun gangan kan ó dúró fún èèyàn ni ẹni tó dúró fún tó bá tán bá fa òun àmọ́ ẹ tó ṣe máa mẹ́rin tó dúró fún ìgbà tí mo dẹ̀ ti bá wọn sọ lọ́tún lọ́sì nígbà yẹn wọ́n ní wọ́n á san
so at the end of the day wọ́n ní wọ́n san ẹ̀mí ìgbàbẹ́ mẹ́ta nínú owó yẹn so bóyá ṣì kú 40,000 or thereabout ní ìmọ̀ but wọn ò pè mí wọn ò fi tó mi létí lẹ́yìn ẹ̀mú kan dẹ̀ gbọ́ pé lọ́sẹ̀ tó kọjá yìí ní ọjọ́ Jímọ̀ wọ́n pàdé ọmọ ìjọ mi yẹn níbi tó ti lọ rajà wọ́n á ń bá a sọ̀rọ̀ pé ẹni yẹn ò wá sanwó mọ́ kò dẹ̀ ṣe nǹkan kan mọ́ ibi tí yẹn ti fẹ́ ṣe transfer fáwọn tó rajà lọ́wọ́ ẹ̀ wọ́n já fóònù ẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ láti last week Friday yẹn fóònù yẹn wà lọ́wọ́ wọn ìfàtẹ̀mí fúnra mi pe nọ́mbà yẹn wọn ò gbé o bọ̀ fóònù yẹn wà lọ́wọ́ wọn títí bí mo ń sọ̀rọ̀ ó sìn kí la lè ṣe lórí ẹ̀ tí o mú pé ẹni yẹn pé kó jẹ́ ká lọ station lọ complain lóhun ò lówó. ẹ jẹ́ ká lókoro dáhùnsà torí àkókò. ọlọ́pàá tó ṣe kéèsì lórí ẹ̀. ẹ jẹ́ ká lókoro dáhùnsà torí àkókò wa alukoro. kí n mú láti ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ẹni tó bá máa dúró ṣe gàrántọ̀ fún yàn a máa ń sọ ní gbogbo ìgbà ìtumọ̀ gàrántọ̀ ni wípé tán ò bá rí ẹni yìí láti fulfil obligation yìí ìwọ náà ń bọ̀ wá mú ló fi jẹ́ pé kó tó ṣe onídùúró fún yàn make sure wípé ẹni tí o mọ̀ délédélé ni tí ẹnu ẹ̀ dẹ̀ ká débi wípé tó bá di pé ó ń default láti lọ san owó tó yẹ kó san wàá lè bá wípé kó má kó bá ẹ o ṣùgbọ́n pé ìwọ ló ṣe onídùúró fóun tí ẹni yìí bá fẹ́ help ara nǹkan tó yẹ kó ti ṣe ni pé ẹni tí ó gba owó kó rọra lọ wá fún wọn tó bá ti wá ẹni tó gba owó wá fáwọn cooperative ó ní láti sọ pé òun ò tẹ̀sọ̀ onídùúró mọ́ kẹ́ni yóò wá onídùúró míì wá but tí ò bá ti rẹ́ni yẹn produce òun náà ló ẹlẹ́ni tó kù tí wọ́n mọ̀ òun náà dẹ̀nà máa pè torí pé òun ló dúró fún nǹkan tí onídùúró tó wà fún nìyẹn tá a bá ti rí ẹni yìí o ìwọ la máa mú so ká tó máa ṣe onídùúró ẹ jẹ́ ká máa roore ẹni tó dẹ̀ múyàn wá náà pé kéèyàn dúró fóun tó mú tó bá bẹ̀ jẹ́ tó dáràn bọ ẹni yẹn lọ́rùn tó jẹ́ kẹ́ni yẹn máa san gbèsè tí ò jẹ kó náà kó rò kó tún ro tọjọ́ mi lòun náà ṣe sílẹ̀ yẹn tó bá dijọ́ mi tó bá wáyàn tó máa dúró fún níbi nǹkan tó níláárí mi níjọ́ mi tí ò bá rí kó lè máa rántí pé tóun ti ṣe sẹ́yìn ẹ̀san ẹ̀ lòun kó yẹn torí àwọn irú àwọn èèyàn báyìí òun ló máa ń kó àwọn èèyàn lóru ẹlòmíì wà kò sí nǹkan tẹ́ lè fi bẹ́ẹ̀ pé kó wá ṣe gàrántọ̀ fún yàn á lóun ò lè ṣe ni nítorí ọ̀rọ̀ àwọn kan báyìí ni ẹ̀yin imagine kéèyàn máa san gbèsè nǹkan tí ò jẹ so ìyẹn bẹ́ẹ̀ ẹni tó àwọn olówó náà tán wá já fóònù gbà two wrongs cannot make a right nítòótọ́ àwọn tó default owó wọn ti ṣàìdá ṣùgbọ́n ìlànà òfin tẹ̀lé gbé gbà ó wà kì í ṣe pé kẹ́ máa dá òfin wú lọ́wọ́ ara yín gbàtẹ́ mú fóònù èèyàn ní ìsìn tẹ́ seize ẹ̀ sọ́wọ́ ẹlòmíì fóònù yẹn lọ́fíìsì ẹ̀ gbogbo iṣẹ́ tó ń ṣe orí fóònù yẹn ló wà oríṣiríṣi nǹkan informations lèèyàn ní lórí fóònù oríṣiríṣi details lèèyàn ní lórí fóònù nígbà tẹ́ wá mú fóònù tẹ́ ẹ jẹ àgbà nísìn tẹ́ ẹ mú lọ ẹ mọ nǹkan míì tẹ́ ti fi ṣe àkóbá tàbí tẹ́ ti fi dènà ẹ̀ fẹ́ni tó ní fóònù yìí nítorí pé ó ṣe gàrántọ̀ the next thing tó yẹ kán ṣe òun kọ́ ni láti já fóònù gbà so àwọn tó ní fóònù yìí ẹ lẹ́tọ̀ọ́ láti lọ́ọ́ fi ọlọ́pàá mú àwọn tó gba fóònù lọ́wọ́ yín a lè fi illegality correct illegality ẹ lọ report àwọn cooperative yẹn ẹ jẹ́ kí wọ́n pè wọ́n sí police station tó bá wọ́n wí pé owó táwọn fẹ́ gbà yìí náà bá ní àwọn ọlọ́pàá kọ́ wọn ọ̀nà tán lè gbé gbà láti gba owó wọn nílànà tó bá òfin mu tí ò ní kọ́nukọ́họ̀ kankan nínú ṣùgbọ́n jíjá fóònù ẹni tán jíjá fóònù gbà yìí àwọn náà ṣe ó kù díẹ̀ káàtó so kán lọ fẹjọ́ wọn sùn ní iléeṣẹ́ ọlọ́pàá kan jẹ́ kán invite wọn láti lè advice kálukú wọn nígbésẹ̀ tó yẹ kó gbé. tó mo lérò wípé àlàyé tí alukoro ṣe kalẹ̀ ó ti kápá ìbéèrè olùbéèrè àbíjàlá ẹ jẹ́ ká tó wọ ẹlòmíì lórí ìlà. ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ ọmọ dàgbà. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ mo kí alukoro. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mọ ẹ pẹ́ fún wa o. ẹ ṣe gbọ̀ngàn ní tí fẹ́ sọ ni pé ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mọ́tò kan tí ẹni wọ́n jí gbé. so ọmọ dàgbà bèèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan pé ìjẹ́ mọ́tò yẹn tí wọ́n bá fi ẹni tí fi yẹn lẹ̀ ṣé ẹni tí ó fẹ́ ra mọ́tò yẹn tí kò sí nínú ewu mo rí pé ẹ̀ dáhùn bí èyí dáadáa mọ́. mo dáhùn wọ́n ti dáhùn. mo ní kò sí nínú ewu o ní kó fọkàn ara ẹ̀ balẹ̀ kò sí nínú ewu tó bá dẹ̀ wá jẹ́ wípé ẹni yẹn bá wá padà dé tó bá wá dúnkokò màbí tó bá wá gbé ìjà wá bá kó tún wá fẹjọ́ ẹ̀sùn tó ọlọ́pàá wọ́n á tún rán padà sí ọgbà wọn ibi tó ti ń bọ̀ tẹ́lẹ̀ ni mo dáhùn. hello.
because àwa lè ti torí wípé. Hello, ẹ káàárọ̀ o aláàjì. ẹ káàárọ̀ bàbá káṣí káàbọ̀ alukoro àtúnṣe padà sórí ọ̀rọ̀ gbà tí wọ́n bá. Nọ́mbà 1 nà mo kọ́kọ́ fẹ́ lọ́wọ́ yín ẹ̀ṣẹ̀ mi ò ní wá ẹ̀yìn pẹ̀lú ọgbọ̀n lọ́wọ́ ọba o. àmín. Mo wá sí màmá wa tí wọ́n wà ní ọ̀dọ̀ yín pẹ̀. Lágbé ẹlẹ́gbẹ̀ẹ́ ìpèpè agbófinró pátá. Lágbé ẹlẹ́gbẹ̀ẹ́ wọn ní mọ̀ fàyín pẹ̀lú ọgbọ̀n àti ìta ẹ̀ṣẹ̀ tẹ èèyàn. Ẹ̀ẹ́dẹ̀ ṣàṣeyọrí pẹ̀lú ọgbọ̀n lọ́wọ́ ọba o. àmín. Bá a bẹ ti gbé ẹ̀kọ́ ní bẹ́ẹ̀ bèèrè lórí ọ̀rọ̀ ti ọlọ́kadà tí ọlọ́kadà tó ó bẹ̀rẹ̀ fi ọ̀pọ̀ kó sọ́wọ́ pé àkójọ òun gbà tí iye kọ́ ojú ní owó kó ìwé. Mo wá lọ́bẹ̀ pé ìjẹ́ ṣé ìjẹ́ bí òfin òun àwọn ọlọ́pàá yẹn pé kó má tẹ̀sẹ̀ lọ ó yẹ kí wọ́n fúláàfù ẹ̀ débi pé bó bá lọ èrò lọ àti pé bó bá ń sọ fún ògbó ẹ̀rí ẹ̀ wá wọ́n lè yọ fúláàfù ẹ̀ tí wọ́n sọ̀pù ẹ̀ torí pé ọ̀gbẹ̀rẹ̀ ọlọ́ pé àtẹ̀ntọ́sọ̀nù wà pẹ̀lú lọ́jọ́ kan olùmọ̀lẹ́ fẹ́ bèèrè pé ṣé bí ọ̀gbẹ̀rẹ̀ fúláàfù ẹ̀ nìyẹn ẹ̀kú ètò. ẹ ṣeun ìyẹn òun rò pé òun gbọ́n ó smart lójú ara rẹ̀ láàrin yẹn tó fi yọmọ ọlọ́pàá lọ́wọ́ ni but iṣẹ́ ìwádìí sì máa náwó gan ó kàn sún ọjọ́ ìjìyà ìsíwájú díẹ̀ ni ọwọ́ máa tó o níwọ̀n ìgbà tó ti jẹ́ pé a ti rí ọ̀kadà nísìn ọ̀kadà wà pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá a dẹ̀ ti rẹ́ni tó ní gangan so iṣẹ́ ìwádìí ti ń lọ lórí ẹ̀ bí ọ̀kadà yẹn ṣe rìn kó tó dọ́wọ́ ẹni tí ọlọ́pàá gbà lọ́wọ́ ẹ̀ yẹn gbogbo ẹ̀ ló sì máa fojú hàn gbà tí. ẹ ṣeun alukoro alukoro mo mọ̀ pé professional ni ṣùgbọ́n láfikún sí tí bàbá kàṣíkàmọ̀ sọ bóyá torí ó máa ní nǹkan tí àwọn ọlọ́pàá wòye kan tó dá ẹni dúró tí wọ́n fi ń béèrè particular ọ̀kadà ó ṣe ṣe kára ti fu àwọn ọlọ́pàá gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ alukoro bóyá nígbà mímà káwọn ọlọ́pàá máa sọ pé òkè mú fóònù ẹ lẹ̀ tàbí kíru ẹni bẹ́ẹ̀ máa fi nǹkan kan dúró pẹ̀lú àwọn ọlọ́pàá kó tó lọ mú ìwé torí irú bó ṣe rí ibi sá lọ ṣe mọ̀ pé tó bá yẹ pé fóònù ẹ wà áìsì tàbí nǹkan míì tí wọ́n tún lè fi trace ẹ̀ àbí kí lè rí sí yẹn mọ́. ó tọrọ lẹ sọ but mi ò fẹ́ na gbogbo yẹn sórí afẹ́fẹ́ but tí mo mọ̀ ní pé ọkùnrin yẹn ò lè lọ ọwọ́ máa tó o so àwọn nǹkan táwa máa ṣe tá a máa fi rọ́wọ́ tó a mọ̀. ok so ọwọ́ sì máa dé bí àṣà bàbá akíkaka ọwọ́ sì máa tó o. ó dà ẹ ṣeun ẹja kọjá sí kàpolówó ọjà ń gbà bá tún dé. ẹ káàárọ̀ sà ó akíyà wa o. ẹ káàárọ̀ ma o. ayé ò ní pohun agogo ẹ káàárọ̀ ma o ayé ò ní pohun agogo yín lágbára Ọlọ́run. àmín. a máa rí yín bá o. àmín. orúkọ mi ìyáàfin Yusuf láti abúlé adú ní my sis. ẹ jọ akọ́ra wa jọ àwa ìyẹ ọmọdé agbadagbada náà ni wá sábà pé bóyá adélébọ̀ tá à ń dá àjọ àdàpọ̀ èèyàn kan nínú wa bá gba àjọ kò sanwó yẹn mọ owó yà kù 6,000 sí lọ́wọ́ bẹ́ẹ̀ tó bá rí mi èmi ni mo ṣe alákòóso owó yẹn mà tó bá rí mi a máa fẹ́ ẹ̀ fà á máa múra ẹ̀ ṣe òun bọ̀ láti bí oṣù kẹta mo wá tí wọ́n rí lánàá ó tún wá fi mí ṣe ṣeré kòdì àwọn ìwádìí kí n gba fóònù ọwọ́ ẹ̀ ó ní mi ìfẹ́ gba fóònù ọwọ́ pé tí bàbá wa ní orí ètò lẹ́nu máa bèrè kí n ṣe jíṣẹ́ oní mo lè gbé kí ni mo lè ṣe sí ó tó fi mí pa 6,000 lọ́wọ́ ẹ̀ kù lọ́wọ́ ẹ̀ ó fi mí pa ó dẹ̀ ń ju mi gan yá wa ó ń ká mi lára gan ẹ̀jẹ̀ ìlàbí lọ́yẹ. a ti sọ síwájú lẹ́ẹ̀kan pé a lè fi ìwà tó kù díẹ̀ káàtó tí ò bófin mu ká tún fi kún ìtẹ́yìn kan hù náà tí ò bófin mu 2 wrongs cannot make a right. ẹ má já fóònù ọwọ́ ẹ̀ gbà ó yẹ kó ní àwọn tí ẹjọ́ tẹnu lè ka àmì tẹnu wọn lè ka ẹni nínú àwọn tẹjọ ń ṣe àjọ yìí tí gbogbo wọn bá fi máa dẹnu bù wọ́n fẹ́ yín pa bóyá wọ́n ti wò pé bóyá ẹ wọnú ara yín àbí kó jẹ́ pé ó mọ̀ pé kò sí nǹkan tẹ́ lè ṣe fóun lọ títí ẹ jẹ́ kẹ́lòmíì náà tún dá sí nínú àwọn tẹ́jọ́ ń ṣe àjọ yìí ó gbọ́dọ̀ lẹ́yìn tí tẹnu ẹ̀ máa lè ká tẹ́ ẹ̀ bá wá rí ẹ wá àwọn tí ó súnmọ́ bóyá tó ń jẹ́ bíi mọ̀lẹ́bí ẹ̀ àbáwọn family member because ẹ sọ iye tó jẹ́ yìí sẹ́yìn 6,000 naira tábàárí owó ni a lè sọ pé kì í ṣe owó but kò tó nǹkan tí a máa ti torí ẹ̀ máa escalate ọ̀rọ̀ máa jẹ́ máa fẹ́ ọ̀rọ̀ lójú tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ èmi náà wí pé ẹni tó bá hurúwà bẹ́ẹ̀ yẹn táǹgọ̀ pé owó yẹn ò ju iye yìí lọ ó gbé gidina oore fún rẹ̀ fún ọjọ́ míì ni tí gbogbo ẹ̀yin tẹ́jọ́ ń ṣe àjọ yìí tẹ́ bá jọ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ ẹ máa lè rí solution sí kẹ́ má kàn máa dára yín láàmú lórí nǹkan tí ó ti ṣẹlẹ̀ ilé ẹni tó ti hùwà ilé nínú àjọ ọ̀kan ṣùgbọ́n ẹ bá fẹ́ dájọ́ míì ẹ máa wọ̀n báyá
nọ́mbà last lè máa fi sí àbẹ́ẹ̀ tí ẹ̀ ní fi sínú àjọ yín mọ́ rárá tó bá jẹ́ pé òun ló máa gbà kẹ́yìn ṣebí n tó bá dá òun ló máa kó so gbogbo àwọn èèyàn bẹ́yẹn wọ́n fi ń kọ́yàn lóyún ọgbọ́n sí i ni ẹ má jẹ́ kó fi títí ẹ̀ máa dà yín láàmú tó bá lẹ́ fẹ́ máa rìpọ́ọ̀tì kiri nísìn ẹ fẹ́ máa lọ tọlọ́pàá àbẹ́ fẹ́ máa gbé lọ sí kóòtù lórí èlò ẹ bá wo iye tówó yẹn jẹ́ ẹ máa rí i pé kò wọ́ọ̀tì gbogbo stress yẹn ẹ fi àkókò ìtẹ́fẹ́ fi máa lọ káàkiri yẹn ẹ fi ṣe nǹkan míì tó wúlò fúnra yín ṣùgbọ́n ó ti kọ́ yín lọ́gbọ́n wípé irú èèyàn báyìí lòun jẹ́ so that ẹ bá máa ṣe àjọ míì ẹ máa mọ position bí tẹ́ ẹ máa fi sí àbí kẹ́ ẹ tiẹ̀ wulẹ̀ yọ kúrò nínú àjọ yín pátápátá kẹ́ ẹ wẹ́ lómi tó máa ṣe déédéé kẹ́ ẹ mú sínú àjọ yín. ẹ ṣeun ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn o ìyáàfin tí arábìnrin tí wọ́n pè ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí wọ́n ní tẹ́bá lẹ́ni tí ẹ ṣe lè fẹjọ́ ẹ̀sùn àbí kẹ́hìndé a kì í burúburú ká má lólùbáwí bí yẹn ṣe jẹ́ nìyẹn. bàbá wa alhaji moshood adeosun baba blessed àti rí mẹ́sẹ̀gì yín lábẹ́nu ẹgbàá wa bá a ṣe rí lónìí lórí bí facebook page wa bí bó ṣe lọ bó ṣe ń bọ̀ ọwọ́ service ni ẹ ṣe baba blessed water ẹ jẹ́ ká tún wọ ẹlòmíì lórí ìlà. hello. ẹ kú ètò lábàá ayé o gbogbo ọ̀tẹ̀ tó kò ní rọ́ àṣẹ o. wọ́n jẹ́ kí pẹ̀lú ọgbọ̀n ọlọ́run wọ́n ilẹ̀ má fi gbẹ̀tọ̀ yín o. àmì o. àṣẹ o. bí inú ilé tí èèyàn bá ń gbé tó jẹ́ pé èèyàn kan wà níbẹ̀ tó jẹ́ pé tó bá bélé ìjàlè ni abélé ìjàlè la èyí lè jẹ́ kó lura wọn ṣùgbọ́n nínú nǹkan tí èèyàn lè ṣe sí. ok tenant tó ń bá gbogbo àwọn neighbor tó kù tó ń bá wọn jà. wọn ní kì í ṣe ìjà lílù o. ok ó bá ṣe bá wọn lára mu sí tó bá jẹ́ pé nǹkan tí wọ́n ṣe tó ṣe é fojú fò wọ́n lè máa fojú fò kán mọ̀ níwà ẹ̀ pé ìwà títí ẹ̀ nìyẹn kán máa dà sí lára tó bá jẹ́ pé kì í ṣe nǹkan tó ṣe é fara mọ́ àbí tó ṣe é fojú fò kẹ́ni tó ní ilé kó jáwèé fún un kó sọ fún kó wá lé ẹ̀ síbòmíì kó yé da gbogbo àwọn tó kù nílé láàmú mọ́ ó dìpẹ́ǹd lórí irú ìjà tó ń bá wọn jà yìí náà ti sọ ẹ̀ ní kò ń ṣe ìjà pé wọ́n nọra wọn so tí ó bá ti jẹ́ pé nǹkan tí ó fa lílù àbí tí ó jẹ́ nǹkan tí tó wà life threatening ó ṣe kò sẹ́ni tí ò ṣe bá gbé ẹ kàn máa mọ̀ ọwọ́ ẹ̀ fún ni ẹ dẹ̀ máa mọ bẹ́ẹ̀ ṣe máa relate pẹ̀lú ẹ̀ tí òfin yẹn di wípé ẹjọ́ ń pariwo lónìí ẹjọ́ ń pariwo lọ́la ṣùgbọ́n tó bá wá jẹ́ wípé kò ṣeé ṣe ẹ jẹ́ kó ní ilé kan fún níwèé kó wálé lọ síbòmíì. tó ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yìí o. hello. hello. hello ẹ káàárọ̀. ẹ kú ojúmọ́ sà. orúkọ mi ni Lukman Bello láti oṣù rálẹ́gbọ̀dọ̀ olúde. ẹ káàárọ̀ sà. mo kí àwọn ìjọlọ́pàá tó ń bẹ̀yàn ìbéèrè kan ni mo fẹ́ béèrè tí èèyàn kan wá nǹkan nílé kó wá di gbogbo àlùbẹ́ nìyẹn lé àbí kó wá bẹ́ẹ̀ nìkan jà lé kọ́kùn nǹkan ìjà olórí wa lóríṣiríṣi ẹni tó wà níyẹn wá rí opportunity láti fi gbà nǹkan olóró yẹn bí ìkọ̀ tàbádà kó wá fi ṣá ẹni tó wà àtàkì ẹ̀yẹ ká tó wá fi ṣá pa lọ́sírú ẹnìyẹn ní ẹjọ́ jẹ́ sí self defence tó fẹ́ mọ́ nìyẹn sà. wọ́n kó nǹkan ìjà olóró wá káyàn mọ́lé ẹnìyẹn wá ní àǹfààní láti gba nǹkan ìjà tó wà lọ́wọ́ ẹni tí bí yẹn tó fi wá dípò fi ṣá pa àbí tó fi ṣe léṣe ọ̀nà méjì ni ó lè pín sí ṣé ó ṣàdébi wípé tó fi gba ẹ̀mí lẹ́nu ẹ̀ ni àbí ó kàn ṣe léṣe báyà ó kàn lẹ́sẹ̀ àbí ó kàn lápá àbí pé ó kàn ṣàfarapa ṣá gbogbo self defence téèyàn bá máa ṣe nǹkan tó fi sọ fún wa ni wípé ó gbọ́dọ̀ wà kọmọjúrè pẹ̀lú attack tí wọ́n gbé wá bá ènìyàn yìí ẹni tí ó fẹ́ fi tó múgi wá báyàn wọ́n ní èèyàn ò lẹ́tọ̀ọ́ láti yọ̀bọ̀n sí nígbà tó jẹ́ igi ló mú wá jẹ́ pé igi ló mú wá. take your victim as you find him. so a lè dẹ̀ ní kéyìn tí wọ́n kó ìjà wá bá náà kó káwọ́ bọ̀tán kó máa wọ̀ títí tí wọ́n á fi ṣe léṣe but tó bá ní ọ̀nà tó lè ṣe tó lè gbé gbà láti má jẹ́ kí ẹ̀mí ó bọ́ lẹ́nu ẹnìyẹn so that ẹjọ́ yẹn á lè ṣe é rò á lè dùn ún rò tí ẹ̀mí ò fi ní bọ́ lẹ́nu ẹni yìí kó tó di wípé àwọn èèyàn máa rọ́wọ́ tó tí wọ́n á fi kó lọ sí tọlọ́pàá ọlọ́pàá máa ṣe ìwádìí gbogbo ohun tó bá yẹ kán ṣe dé kúlẹ̀kúlẹ̀ torí ńgbà míì ó lè má jẹ́ pé bọ́rọ̀ ṣe rí gangan nìyẹn so ẹlòmíì ó lè àwọn èèyàn burú gan ẹlòmíì lè ṣe nǹkan kan kó kàn fi yẹn cover pé báyìí ni ló fi jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ò lè dájọ́ pé báyìí ló ṣe ẹni báyìí ló jàre àbẹ́ni báyìí ló jẹ̀bi lójú ẹsẹ̀ ó gbọ́dọ̀ ṣèwádìí
so ẹni tó sọ wípé wọ́n fi nǹkan ọjà wá káwọn mọ́lé ni ó gbọ́dọ̀ lè defend ẹ̀. ẹ̀rí. ó gbọ́dọ̀ lè defend ẹ̀ wípé nítòótọ́ o wọ́n wá kó nǹkan ọjà yìí wá káwọn mọ́ ni o kóhun tó gbà lọ́wọ́ ẹ̀ o ó gbọ́dọ̀ lè defend ẹ̀ ó gbọ́dọ̀ lè establish ẹ̀ pé nítòótọ́ bẹ́ẹ̀ ló ṣe rí adájọ́ ló máa wá wò pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe sọ yẹn ló ṣe rí lóòótọ́ kan tó mọ̀rú ẹjọ́ tí wọ́n bá máa dá fún un. ẹ ṣe alukoro kẹ́ ẹ lè bá wa kó papọ̀ ńlẹ̀ kó tó di pé Jalal lọ fi nọ́mbà ṣó tí ń fojú wa nọ́mbà yẹn ẹ̀sà ọ̀làdèjì dìbà ẹ̀ alukoro tí èèyàn bá jẹ́ ẹni tó ń sin ajá bóyá àwọn kan wá bẹ́ wọlé èèyàn fẹ́ wá jí nǹkan nínú compound ajá wa ó wá ṣe ẹni tó bẹ́ wọlé yìí ó wá ṣe léṣe bóyá ó tiẹ̀ ó jà kùtùkùtù bákan mẹ́kan ló kù lẹ́nu ẹ̀ ṣé alájà lẹ́jọ́ jẹ́ ó fún fẹ́ǹsì ni o. ó fún fẹ́ǹsì wá bá nínú ilé ẹ̀ ó fún fẹ́ǹsì wọlé ó sì jálẹ̀. inú ilé ẹ̀dẹ̀ inú kọ́mpánì ẹ̀dẹ̀ lájà wà. bẹ́ẹ̀ ni. ẹni tó já wọlé ilé òun ló lẹ́jọ́ jẹ́ òun kó wá ṣàlàyé kí ló wá dénú ilé onílé kí ló dé kó tó fún fẹ́ǹsì onífẹ́ǹsì wọlé kí náà jọ dìpọ̀ tó fẹ́ wá mú tí ò lè kanlẹ̀kùn kan sílẹ̀kùn fún tó fi jẹ́ pé níṣẹ́ ló fún fẹ́ǹsì wọlé. mo dà pé ó lè ní o. ó yé mi nǹkan tó wá dénú ilé onílé òun ló máa wá ṣàlàyé kó tó di wípé ajá fàyà pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ torí security dogs wà ara kan téèyàn lè fi ṣọ́ ilé èèyàn ni pé bóyá àdúgbò máa ń dá téèyàn dẹ̀ wò wípé ohun ìlówó ọlọ́dẹ tó dẹ̀ gbé ajá sínú ilé ẹ̀ tọ́jà bá dẹ̀ rí wípé ojú tóun ò mọ̀ rí ó dẹ̀ fún fẹ́ǹsì wọlé ní for that matter ẹni tó bá jẹ́ àlejò ẹnu ilẹ̀kùn ló máa bá wọlé alájà náà dẹ̀ ti tẹ̀ máa já ìsíbi tí ó yẹ kó wà kó tó di wípé á sílẹ̀kùn fàlejò wọlé ẹni tó bá fún fẹ́ǹsì onífẹ́ǹsì wọlé ohun tójú ẹ̀ bá rí òun ló fojú ara ẹ̀ wá o òun ló fọwọ́ ara ẹ̀ wá o. tó Jalal àwọn numbers ní kíákíá. CRU number. CRU. 081. léléwé ẹran àbí. bẹ́ẹ̀ni. 081. 39. 39. 84. 84. 47. 47. 40. 40. ní PPR's office. lọ́fíìsì alukoro léléwé ẹran. 081. 081. 39. 39. 84. 84. 47. 47. 49. 49. control room number. yàrá agbára léléwé ẹran. yàrá agbára 091. 64. 64. 85. 85. 92. 92. 99. 99. tó àríjùbà lọ lórí ètò láàárọ̀ yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ igbákejì alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn màmá DSP Fọláṣadé Olúwọlé tí wọ́n ti ṣojú fún alukoro àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá láàárọ̀ CSP Ọmọlọ́lá Odùtọ́lá pẹ̀lú ìyọ̀ǹda ọ̀gá ọlọ́pàá pátá ní ìpínlẹ̀ Ògùn ọ̀gá CP Ọlárẹ̀wájú Ògúnlọ́wọ̀ PhD akéwì púpọ̀ alukoro. ẹ ṣeun. àjíǹde àrò tó bọ̀ máa jẹ́ ẹ bá wa kí ọ̀gá Badmus nígbà tí ẹ bá padà dé ọ́fíìsì. gbogbo àwọn DPOs wa gbogbo àwọn lọ́gàlọ́gà ní iléeṣẹ́ ọlọ́pàá gbogbo pátápátá ni àké ká máa fi àkókò ìkí Alhaji Akeem Lawal babaláwi ládìgbẹ́ tó dà kò ní bàjẹ́ kí n sì máa ké ọ̀gá fún ikọ̀ Zona Dragon Squad ọ̀gá Akeem Commander Akeem Adéyẹmí gbogbo ẹ̀yin tí aláǹfààní àti gbé pé yín ẹ má bínú olóòtú ètò yìí ni Reverend Adesina Egunjobi working with Kẹ́hìndé ọmọ Fálẹ̀ àti àwọn ìsọ̀ngbẹ́ bámi kí àwọn pàdépàdé o mọ̀rún fàdégbèga lórúkọ tèmi arábábá àròyìn fún gbogbo orílẹ̀ ìgbórè ìbọ̀bà fẹ́rẹ́ gbogbo olú ẹ̀gbá á parí àwọn ikọ̀ míì lójúmọ́ ọ̀la láṣẹ lẹ́dùnmọ̀ rẹ̀ ire. Jalal àríyọ̀ lórúkọ tèmi ire o.